Ṣé o mọ̀ pé ilẹ̀ tí ò ń tẹ̀ mọ́lẹ̀ yìí ní ìrántí? Ó ní àkọsílẹ̀ gbogbo ohun tó ti ṣẹlẹ̀ lórí rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ìpànìyàn àkọ́kọ́ ṣẹlẹ̀, ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ta sílẹ̀. Ṣùgbọ́n ohun tí ọ̀pọ̀ ènìyàn kò mọ̀ ni pé ẹ̀jẹ̀ náà kò dákẹ́. Ó bẹ̀rẹ̀ sí ń kígbe, kì í ṣe sí Kéènì nìkan, ṣùgbọ́n sí Ọlọ́run. Lónìí, a wo àṣírí ohun tí ẹ̀jẹ̀ náà ń sọ àti ìdí tí ilẹ̀ fi kọ̀ láti mú èso jáde fún ẹni tó pa arákùnrin rẹ̀. Káàbọ̀ sí orí ìkànnì yìí. Nínú ìwádìí ìjìnlẹ̀ òní, a kì yóò wo ìtàn Kéènì àti Ébélì gẹ́gẹ́ bí ìtàn ọmọdé lásán. À ń wò ó bí ogun ẹ̀mí ṣe bẹ̀rẹ̀ nínú ìran ènìyàn. Kí ni ìdí tí Kéènì fi kórìíra ẹbọ Ébélì tó bẹ́ẹ̀? Ṣé nítorí ẹran àti èso nìkan ni? Láti fún wa ní òye lẹ́kùnrẹ́rẹ́, a ó lo Bíbélì mímọ́ gẹ́gẹ́ bí ìpìlẹ̀, ṣùgbọ́n a ó tún ṣí àwọn ìwé ìtàn àtijọ́ bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ìwé wọ̀nyí kò sí nínú Bíbélì. Wọ́n jẹ́ orísun ìtàn pàtàkì tí àwọn baba ńlá wa ń lò láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn tí Ádámù àti Éfà kúrò ní Édẹ́nì. Bíbélì sọ fún wa pé Kéènì jẹ́ olùró ilẹ̀, Ébélì sì jẹ́ olùtọ́jú ẹran. Ṣùgbọ́n nínú ìwé ìtàn, a kà á pé ìyàtọ̀ ọkàn wọn ti bẹ̀rẹ̀ láti kékeré. Ébélì ní ọkàn ìrẹ̀lẹ̀, ó sì bẹ̀rù Ọlọ́run. Kéènì ní tirẹ̀ ní ọkàn líle àti ìgbéraga. Nígbà tí àsìkò tó láti rú ẹbọ, Kéènì mú èso ilẹ̀ tó ti bàjẹ́, tí kò dára, èyí tí kò ní ìyè lórí. Ṣùgbọ́n Ébélì yan àwọn àmúyẹ nínú agbo ẹran rẹ̀, èyí tí ó sanra jùlọ. Nínú àwọn ìwé ìtàn àtijọ́, wọ́n sọ pé Sátánì fúnra rẹ̀ lo àǹfààní yìí láti gbin irúgbìn owú sí Kéènì lọ́kàn. Ó sọ fún Kéènì pé, wò bí Ọlọ́run ṣe fẹ́ràn àbúrò rẹ̀ jù ọ́ lọ. Èyí ni ìpilẹ̀ṣẹ̀ ohun tí à ń pè ní owú. Kéènì pé Ébélì lọ sí oko, kì í ṣe pé láti lọ mú ro ilẹ̀, ṣùgbọ́n láti pa á. A rí pé kì í ṣe pé Kéènì kàn pa á lójijì. Ìjà kọ́kọ́ wáyé. Ébélì béèrè lọ́wọ́ rẹ̀ pé, arákùnrin mi, kí ni mo ṣe sí ọ? Ṣùgbọ́n owú ti fọ́ Kéènì lójú. Kí a tó mọ ohun tó ṣẹlẹ̀, Kéènì ti pa arákùnrin rẹ̀. Nígbà tí ẹ̀jẹ̀ Ábélì ta sílẹ̀, nǹkan àjèjì kan ṣẹlẹ̀. Ẹ̀jẹ̀ náà ṣàn lórí ilẹ̀, ilẹ̀ sì mú. Nínú ọ̀pọ̀ ìtàn àtijọ́ láti gbogbo agbègbè ayé, àwọn ará Mesopotamia, àwọn ará Íjíbítì àti àwọn ìtàn ilẹ̀ Hébérù àtijọ́, wọ́n gbà pé ilẹ̀ kì í ṣe ohun tí kò ní ìyè. Ilẹ̀ jẹ́ ẹlẹ́rìí àti àpótí ìrántí ìṣẹ̀lẹ̀. Àwọn ìwé àtijọ́ wọ̀nyí kì í ṣe abala nínú Bíbélì, ṣùgbọ́n fún ìtọ́kasí, fi hàn wá pé ayé àtijọ́ kún fún ìmọ̀ yìí pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kì í sọnù. Wọ́n gbà pé ẹ̀jẹ̀ ní ibi tí ìyè gbé wà. Nígbà tí a bá sì ta ẹ̀jẹ̀ sílẹ̀, a ta ìyè sílẹ̀. Ṣùgbọ́n nípa Ábélì, a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí kò yẹ kó kú. Kí ni ìdí tí ẹ̀jẹ̀ náà fi ń kígbe? Kì í ṣe torí pé Ébélì fẹ́ gbẹ̀san, ṣùgbọ́n ó ń kígbe nítorí pé a gé ayé rẹ̀ kúrú láìtọ́. Ó ń kígbe nítorí pé ilẹ̀ ti gbàbọ̀dè. Ọlọ́run sọ̀kalẹ̀ wá, ó sì béèrè lọ́wọ́ Kéènì, níbo ni Ébélì arákùnrin rẹ̀ wà? Ìdáhùn Kéènì ni pé, ṣé èmi ni olùṣọ́ arákùnrin mi ni? Èyí jẹ́ àpẹẹrẹ bí ẹ̀ṣẹ̀ ṣe ń sọ ènìyàn di aláìláàánú. Ẹ kíyèsí, Ọlọ́run kò pa Kéènì bí ó ṣe ṣe sí arákùnrin rẹ̀, ṣùgbọ́n Ọlọ́run sọ pé, nísinsìnyí a fi ọ́ ré láti inú ilẹ̀ tí ó ya ẹnu rẹ̀ láti gba ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀. Kí ni èyí túmọ̀ sí fún wa lónìí? Ilẹ̀ kì í gbàgbé gbogbo aburú tí a bá ṣe níkọ̀kọ̀ lórí rẹ̀. Ilẹ̀ tí a tẹ̀ mọ́lẹ̀ yìí yóò jẹ́rìí pẹ̀lú wa. Èyí ni ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ìdílé fi ń dojúkọ ìṣòro tí wọn kò mọ orísun rẹ̀. Bóyá ẹ̀jẹ̀ kan ti ta sílẹ̀ nínú ìran wọn
tó sì ń kígbe fún ẹ̀san. Ṣùgbọ́n ìrètí wà. Bíbélì nínú ìwé Hébérù sọ nǹkan tí ó jinlẹ̀ jùlọ. Ó ní ẹ̀jẹ̀ Jésù ń sọ̀rọ̀ nǹkan tó dára ju ti Abeli lọ. Ẹ̀jẹ̀ Abeli ń kígbe fún ẹ̀san, ẹ̀jẹ̀ Jésù ń kígbe fún ìdáríjì. Bóyá o ti lè ṣàṣìṣe tàbí o ní ìmọ̀lára pé àwọn ènìyàn ń jowú rẹ̀ bí Kéènì ṣe jowú Abeli, má bẹ̀rù. Ohun ẹ̀jẹ̀ Kristi lágbára ju ẹ̀jẹ̀ ìpànìyàn èyíkéyìí lọ. Ìtàn yìí jẹ́ ìkìlọ̀ fún wa. Owú kì í gbin nǹkan rere kankan ju ikú lọ. Ṣé ìwọ náà jẹ́ olùṣọ́ arákùnrin rẹ lónìí? Tí o bá nífẹ̀ẹ́ irú ìwádìí ìjìnlẹ̀ bí eléyìí lórí àwọn ìwé àtijọ́ àti Bíbélì, rí i dájú pé o tẹ bọ́tìnì láìkì, kí o fi fídíò yìí ránṣẹ́ sí àwọn ènìyàn, kí o sì subscribe. Kọ ẹ̀jẹ̀ Jésù sí abẹ́ fídíò yìí ní comment section tí o bá gbà pé ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ rere fún ọ. Ẹ ṣeun fún wíwo fídíò yìí. Rántí, Ọlọ́run rí ohun gbogbo, kódà ohun tí ilẹ̀ bá fi pamọ́, ojú rẹ̀ tó. Ó dàbọ̀.